kú dédé àkókò yìí gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire gbogbo èèyàn ọmọ Yorùbá lápapọ̀ pátápátá ẹ farabalẹ̀ wo fọ́nrán yìí. ọmọ Yorùbá tó ní làákàyè tó lè fi digest ọ̀rọ̀ àwọn ni mò ń bá wí, tí pé ó máa fi digest ọ̀rọ̀ ó máa tún wò lẹ́ẹ̀mejì kó tó comment àwọn mò ń bá wí. ṣé rí ẹjógun mi ní title fídíò mi, ẹjógun mi lẹ̀ Yorùbá, torí dógun bá mi ibẹ̀ ni àlàáfíà lè jọba, because wọ́n dẹ̀ ní tá bá sọ̀kò sọ́jà ara ilẹ̀ ẹni ní ń bá. mo dẹ̀ wò pé ó máa sọ fún yín pé ẹjógun mi àpọ́nlé ló wà ń bẹ, ẹni tá bá bá bẹ ọmọ wọn náà máa bá yín padà o, ẹni tá bá bú mọ́mí ẹ̀ òun náà máa bọ́ mí yín padà. life nìyẹn, àparò kan ọ̀gá jù kan lọ àfi tó bá gorí ibẹ̀. mo dẹ̀ wò pé ohun tá à ń fight fún tẹ́ ń ṣe kí tí kálukú ń pariwo sí lọ́tún lósì, tẹ́ bá ní Aláàfin ilẹ̀ Yorùbá àpọ́nlé ló wà ń bẹ, Aláàfin ò lè pàṣẹ nífẹ̀ẹ́ o. tẹ́ bá ní ẹ̀yin ìfẹ́ olórí ayé kò dé east, kò dé eastern region of Nigeria níbí, kò dé north. so nǹkan tí mo fẹ́ kí n clarify nìyẹn, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àdén ẹ̀yin kan wà tí ẹ máa pariwo ẹ jẹ́ k'Aláàfin ìjọba jẹ́ kó wo mí dé pé ẹ kàn ń fẹnu sọ lásán ni. iná sọ̀rọ̀ iná fídíò yìí náà ṣe sí kò hàn pé ẹ fẹ́ k'Aláàfin ìjọba. àwa tá bá jáde sí ẹ máa bo comment section, mi ò lẹ́jí sọ̀rọ̀, mi ò rán anybody, mi ò rán yẹn láyé anybody, bọ́ jẹ́ kó gún mí yẹn k'Aláàfin ìjọba ká bàa lè tẹ̀síwájú ní kálíbà lè ní progress lẹ́ Yorùbá. ohun tí a fẹ́ kó wáyé nìyẹn tá fi sọ pé kó yẹ ká yẹjọ́ gún mí. à ń pariwo lọ́tún à ń pariwo lósì, kò sí ní ta fẹ́ gbà ń bẹ, ọ̀kan nírú ìgbìyànjú yẹn sìn ẹ bó ṣe attack everybody, ìgbìyànjú sìn ó máa attack everybody káàkiri. bó ṣe attack Al-Maroof máa attack Aláàfin Ọ̀yọ́, wọ́n tẹ̀ máa ní Hakeem ọba lẹ́nu ẹ̀. ṣẹ́rí tí everybody tẹ bá attack Aláàfin sìn tí everybody attack Ọọ̀ni Ifẹ̀, ó ní nǹkan tó ń wò ó. tẹ bá sọ wọ́n ní wèrè sún tó bá sún Kògìrì á yarí, tẹ bá sún mọ́ Kògìrì àwọn náà padà wọn yarí fún yín. àpọ́nlé tó wò mọ́ bá yẹn wọ́n padà remove àpọ́nlé yẹn kún bẹ́, àwọn náà bọ́ bá yín padà, tí ò dẹ̀ kó rí bẹ́. ẹ ò gbìyànjú yẹn sìn tó bá jáde fún Al-Maroof sìn wọ́n ní security in Canada. ǹjẹ́ security jẹ́ kò sùn jẹ́ni tó ń jáde lọ? security ọ̀sán jẹ́ni tó yẹ pé ó ń jókòó lọ́wọ́ láì 24/7 tó ń so pínú ilé. security ẹ̀ ibẹ̀ ló sì ń bọ́ family o, tó dẹ̀ lè bọ́ ọ̀wọ́ tó ń bu gan, tó lè bọ́ ẹ láàrin fún ọ̀sẹ̀ kan. máa ní security máa bọ́ up and down, kò sí wàhálà. ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ tí mo post lánàá yẹn náà ẹ̀rọ ọmọ yẹn bọ́nẹ̀ sì máa attack everybody yẹn, ó máa attack Muslim, ó máa attack Christian. tó bá bú Muslim tó bọ́ lọ́hùn Muslim tó bá dàbí Muslim àwọn náà máa bú ẹni tí wọ́n náà ń sìn. tó bá bàbá anybody àwọn náà máa bú bàbá yẹn padà. 50-50 ni, ẹnìkan ò jẹ́ nìkan lọ. but mo rò pé ẹ ti ń gbà wípé ṣe rí àpọ́nlé nífà pé ẹ̀yin àwa láti ibì kan ọba ibì kan àpọ́nlé ni wọ́n kálukú ló lọ bá ìlú ẹ̀. tẹ bá náà sọ̀rọ̀ pé eléyìí kò kí ṣe ọmọ Ọ̀yọ́ kìíní kan ṣe rí ọmọ Ọ̀yọ́ wá ìrìn Ọ̀yọ́ wá ìfẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. so many times ẹ bá dé bẹ́ẹ̀ tẹ bá òpó mi lórí ọmọ Ọ̀yọ́ ni, tẹ bá wí ní kò yìí àwọn náà sì tún lè claim pé ìrìn Ọ̀yọ́ làwọn. so others tẹ bá d'Ógbómọ̀ṣọ́ ìrìn Ọ̀yọ́ wà ń bẹ, tẹ bá dé Ìbàdàn ìrìn Ọ̀yọ́ wà ń bẹ. so tí n bá wá látọ̀yọ́ mo lè sọ fún pé ìrìn Ọ̀yọ́ ni mí, kì í sọmọ Ọ̀yọ́ bọ̀.